wọ́n máa sọ̀rọ̀ èèyàn láti débì kan wọ́n máa sọ̀rọ̀ èèyàn àwa náà ti sọ tèèyàn rí bó tiẹ̀ jẹ́ pé bàtà àgbọ̀n a sọ̀rọ̀ èèyàn láì dá wọ́n gbà tá a ti gbọ́n kí wọ́n sọ̀rọ̀ èèyàn láì dá kó sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kì í ṣe nǹkan tó dáa kì í ṣe nǹkan tó dáa wọ́n ní lọ́ọ́ bá arọ́ tàbí ṣùgbọ́n láàrẹ̀ mọ́ ẹ̀ ojú mi ò tó ń bàbá tó bí wọn lọ́mọ àwa ni wọ́n ń pè lójú mi ò tó àwọn wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ń bẹ ariwo tàbí ṣùgbọ́n tàbí no ojú mi ò tó wọ́n bá ti fojú tó àmọ́ nǹkan tá a fẹ́ sọ fún gbogbo àwọn èèyàn tó ti yé ń sìn iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìrírí ayé ló fẹ́ dàbí ẹni pé àwọn èèyàn fẹ́ fi máa wò mí bíi babaláwo. I'm a traditionalist at the same time I'm a Muslim. Nígbà tí ẹ bá rí àwọn àfáàsì ti ẹ̀rẹ́ nìkan ń bẹ̀ ẹ́ rò pé mi ni wọ́n sọ pé bàbá tó ti bọ́ sínú kiri ni so bó ṣe rí nìyẹn ẹlòmídẹ̀ lè máa wò mí sí gbá tọkùnrin tó bá ìṣá torí pé question tí àwọn èèyàn máa ń béèrè pé ṣé bàbá mi ayé ṣé kìí ṣe pé ó fi kún ọjọ́ orí ẹ̀ ojú bàbá tó wò gan bàbá jámú ṣe bàbá fìtì sí èèyàn kì í bù kọjọ orí ẹ̀ torí kò sẹ́ni tó fẹ́ tètè kú dábàá tẹ̀lé nìkan tí 70 a ní rárá ọlọ́mọdé kó wọn tí ì 70 ṣe á ní 55 lòun. ìgbà tó ń jẹ gbádùn. Kí ló dé tó lè sọ tó bá sọ dára ẹ lójú bó o lo 70 ó kù bó o lo 100 ó kù bó o lo ẹni ó lo 900 years padà kù ní ìpadà kù. So wá mi ìdẹ̀ ṣiṣẹ́ ìjọba tá a bá máa sọ pé éèjì mi ti kọjá iṣẹ́ ìjọba nígbà tí wọ́n ní fún mi level 70 táwọn gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ìjọba gan bóyá level 7 level ìtẹ́ ìrí gbà gan wọ́n sì fún yín ná. So ó dẹ̀ da kéèyàn níṣẹ́ ọwọ́ wọlé tẹ́ ń ṣe ń sìn iṣẹ́ ọwọ́ ni ẹ lè rìkọ́ọ̀dù báyìí bó ṣe wà yìí níta wá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ó lè fún yín ní 10 million lọ́la ẹlòmíràn ni òun dẹ̀ láìkí production wọn yìí o àwọn wo ni àwọn Arambara TV ni bàbá ẹ bá wa wá wọn á dé àwa náà di consultant á ṣàgbàdà mẹ́wàá torí ní ló burú jù wọ́n àwọn láńlọ́ọ̀dù ní ìsìn mọ̀ bá gba agreement wọ́n gba commission èso kọ́lọ̀ kó jọ kó ṣàánú wa bàbá alábúlé fúnra rẹ̀ pàápàá náà mi ò rò pé ó lè kéwì lọ́fẹ̀ẹ́ mọ́ nìyí lọ́ yá ló lè kéwì ọ̀fẹ́ mọ́ torí gbà kan wà yọ ni bàbá alábúlé ìwọ lọ sẹ́mc bẹ́ẹ̀ yẹn bóyá àròwọ oúnjẹ èmi ti dàgbà kọjá bẹ́ẹ̀ wọ́n ní fún mi lówó ìwọ lọ màá fi tarí ẹ̀ sí iwájú lọ́ba dẹ̀ ti ṣe tán àjọ pín owó yẹn ni mo lè bá sọ̀rọ̀ máa jókòó báyìí ni aborí yín ti dáa ni ọ̀tọ́rọ̀ bá ó tún máa ń yẹra torí tọ́rọ̀ bá dorí bọ́bá bọ́ọ̀ lọ yá mi tí a kó bọ̀ dúró báyìí ẹni tó sì ń búrú lọ́ka ọ̀gá mi ò lè ṣe yẹn o ẹni ní kẹ́ yá èmi ò lè ti mọ̀ bí ká sọ̀rọ̀ ọlọ́run ajé kẹ́mi tiẹ̀ náà gùn ọlọ́run náà ṣe bẹ́ẹ̀ dé njó ní ìṣòro gbogbo aládọ́ mo ní nǹkan tí mo fẹ́ sọ màá pe àkáǹtì nọ́mbà tán sọ o ṣùgbọ́n ọ̀rọ̀ dunni làrán pa ẹni kí àwọn èèyàn má jẹ́ kí iṣẹ́ wa tá à ń ṣe yẹn kán má jẹ́ kán rí gẹ́gẹ́ bí ẹni tí ò ní láárí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tán lọ ṣe MC sí wọ́n máa fààyàn láṣọ báyìí yàtọ̀ sáwọn tá a jọ jẹ́ alápàárà ara wa tí báyìí sábà dàgbò àwọn ní kinní kan mo rí ẹ ń bẹ̀ yẹn ojú oore kinní kan mo rí ẹ ń bẹ̀ yẹn kinní kan mo rí ẹ ń jẹ́ kán mọ̀ pé òun rí wọn òun recognize wọn gbogbo àwọn ọmọ wa tó ń ṣe yẹn ó dáa you recognize nígbà tí olórin bá ń kọrin tẹ́ ẹ lọ ságbo ẹ̀ lénìí tó tún dọ̀sẹ̀ tó mọ̀ tẹ́ ẹ lọ ságbo ẹ̀ tọ́sẹ̀ kẹta tẹ́ ẹ lọ ságbo ẹ̀ tẹ́ ẹ dẹ̀ náwó tí ì ṣe pé ẹ̀kan ń lọ ọbẹ̀ lásán tẹ́ ẹ náwó tó wá tó ń bọ̀ lọ́ọ̀kan tó wá ń bèèrè ọmọ níjà pé ǹjẹ́ àmọ́ máa ń tì ń bọ̀ lọ́ọ̀kan yẹn ìdí nìyẹn tá a fi sọ pé òpònú kì í sọ̀rọ̀ lórí rédíò òpònú ò kì í kọrin ó gbúdọ̀ dáàyàn mọ̀ àgbè là ń ṣe àgbè ni wọ́n ń pè ń dọ̀hún ẹni tá gbé bá gbè ni ó fi pákéjì sí tiẹ̀ èmi dúpẹ́ àgbè tèmi gbè mí o àgbè tèmi ó gbè mí o alágbè lè mi àgbè tèmi dẹ̀ gbè mí irú ẹ̀ nísìnyí a tún ti ṣàgbè báyìí àwọn èèyàn tó ń wò wá nínú wọn ti mọ̀ pé a ti ń ṣàgbè lọ́wọ́ a ti ń ṣàlùkò mọ́ra wọn tàbí tábà fún wọn lákàánì nọ́mbà ṣé kì í ṣàgbé la sí yẹn àbí kí ni Yorùbá àbí àgbé ìṣàgbé
so gbogbo ojú tí ẹ̀ ń wò wá nínú ilé lẹ́gbàá tó ní ayé tó ní ọ̀run kò ní jẹ́ kẹ́ pẹran asán o ẹni pẹran asán o ẹran asán lẹni tó wáyé tó kọ́lé tó ra mọ́tò tó bímọ tó wá di ọjọ́ kan yẹn tí wọ́n ta gbogbo dúkìá yẹn tí wọ́n fi wo gbogbo tí ń ṣe tí ò padà rí ṣe tó yẹ pé síbẹ̀síbẹ̀ ẹran asán ló pa èmi pẹ̀lú yàn ní pẹran asán lágbára lọ ṣe rí àkáǹtì mo fẹ́ filẹ̀ ẹ má bínú orúkọ obìnrin ló wà ń bẹ̀ ó yá o. ẹ kọ́ pàkà nọ́mbà yẹn tó máa dúpẹ́ lọ́wọ́ Alhaji Olúọmọ MC Olúọmọ gbogbo ojú Èkó ẹ kọ́ pàkà nọ́mbà kan. 15 62 31 88 80. Báǹkì wo ni? Access Bank. Access Bank. Orúkọ wo ni yóò máa? Àmọ̀kẹ́ BAMGBOYE náà máa bá ń bẹ̀. Àmọ̀kẹ́ BAMGBOYE Access Bank. Òun náà láti pé a tún máa padà kọ́. Kò sí ní tó kéré jù gẹ́gẹ́ bí n tá a sọ kò ní bàjẹ́. Àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn tó bá sọ gbajúmọ̀ nílùú Èkó tí ó jẹ́ pé wọn ò lè fi bàbá wa ṣeré àwọn èèyàn pàtàkì Alhaji MC Olúọmọ ojú Èkó ṣáàmà park and garage everywhere ojú Èkó àlùbáríkà wọn kí bàbá wa dáadáa fún ọjọ́ bí abẹ nìkan tí ẹ fẹ́ sọ pa Alhaji MC Olúọmọ. ó sì nǹkan tá a lè sọ fún èèyàn tó bá ti ń ṣe dáadáa ju pé kó continue láti máa ṣe dáadáa àwọn èèyàn ń wò ìgbésẹ̀ kálukú wọn ń wò mo sì rí i pé ẹni tó gbọ́ lọ́n gbọ́ ni MC tí sì máa ń ran àwọn èèyàn ní ọwọ́ wọ́n máa ń ran àwọn èèyàn lọ́wọ́ gan mélòó bá àwọn olówó bẹ́ẹ̀ ta ní tí wọ́n ràn yàn lọ́wọ́ eléré míì wà lénìí tó jẹ́ pé tí ò bá rẹ́ MC kò lè ṣe nǹkan kan láyé ẹ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀sọ̀rọ̀ míì náà wà bẹ́ẹ̀ náà ló ní tíátà míì náà wà bẹ́ẹ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tó ti yé sí gbogbo ìgbà tí ayé yìí bá ń jáyé òun náà ò ní pòṣé kò ní ráre kán ayé ẹ o kò ní ráre kán ayé ẹ o kò ní jẹ gbogbo ẹyẹn kò ní wà kísà kán aṣọ kò ní ṣubú kàkán ilé kò ní fẹsẹ̀ rìn kán ìmọ́tò ìyẹn Musiliu MC àwọn èèyàn máa ń pè ní ayédáadé it's not ayédáadé I will correct you people today ayéládé eégún bàbá wọn ní jẹ́ bẹ́ẹ̀ nígbà táwa wà mọ́ fòlùkù lọ́dọ̀ adé lọ ní àrí orí wọ́n fòlùkù gáràjì ní àrí orí táwa ń gbé bẹ́ẹ̀ tá bá gbé gún àti èmi ń ṣe tíátà yẹn máa ń wa taxi ṣọmọ kó mo ti wa taxi rí. gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ tún fi support. mo ti support kẹ̀ tẹ́lẹ̀ yóò bá mu eléyà mú ni mo ti ṣe conductor móòlù ẹ̀ rí mo ti ṣe ti dánfó rí mo ti wa dánfó mo wa móòlù ẹ̀ gbàgbé mo tún lọ ṣe motor boy lọ́dọ̀ àwọn Abdallah large transport service lálákàrà 10 naira náà wọ́n fún wa lóṣù. bẹ́ẹ̀ni ìrìn àjò yẹn pọ̀ rẹpẹtẹ mo dẹ̀ ti fìgbà kan jẹ́ director rí o fún cinematography I am the one to direct KOTO ọ̀run. KOTO ọ̀run. yeah mo máa ń sọ authoritatively ni èmi náà ni artistic director èmi náà ni dialogue director I just have only one cameraman tá a gbà Wọlé Ògúndípẹ̀ òun náà ti jẹ́ cameraman ní Mahogany film production táwa ti jẹ́ artist London àwọn ibẹ̀ ni mo ti mọ̀ òun làwa máa ń mú káàkiri as a cameraman títí ìgbà tí mo fẹ́ direct KOTO ọ̀run Ajílẹ̀yẹ fíìmù la fẹ́ fi ṣe tẹ́lẹ̀ fíìmù mo ń wò bóyá ọ̀la àwọn yíbó yìí máa wá lọ́la wọ́n máa wá àwọn tó kù nù gúrùpù Ajílẹ̀yẹ ó yẹ kán wá lọ́la wọ́n máa wá bàtà ṣe KOTO ọ̀run a fẹ́ ṣe fíìmù wọ́n pe fíìmù kan ní optical soundtrack wọ́n pè kan ní magnetic soundtrack yẹn dàbí cartridge ó ti ní orin ó ti ní tape tó máa fi ṣe tí ẹ̀ wá optical soundtrack tó o bá dé ìlú òyìnbó o ò lè fọ́ kan lè sound sí kó synchronize kóhun lè bá action mu kí voice kó lè sórí reaction and action. So our camera ta rent ta fi ṣe KOTO ọ̀run 50 naira ní per day a dẹ̀ lò oṣù mẹ́rin 50 naira ní. bí tẹ́ bá lè rántí bí ọdún wo. 88 89 90. 1988
8990 ni mo fi wà lóṣogbo gbàyàn lára jílẹ̀ yẹn lọ sí Mẹ́kà. Fíìmù yẹn la fẹ́ ṣe tẹ́lẹ̀, fíìmù yẹn la fẹ́ ṣe ni Jabar tó sponsor Kòtò Ọ̀run gbà yẹn. Jabaru give us 188,000 láti fi ṣe Kòtò Ọ̀run. Jabaru tó wà ní Mushin gbà ló ti kà ní K2L Philip Onafusile Shehu Abdul Jabbar tó ti ṣe sí 188,000 ló fún wa tá a bá la fi ṣe Kòtò Ọ̀run. Èmi ni mo máa sọ nǹkan tí àrólé Abija máa sọ, èmi ni máa sọ nǹkan tí Ògbójì mi máa sọ gẹ́gẹ́ bí director, dialogue director. Báwo ni káàbọ̀ ṣàlàfíà pẹ̀lẹ́ ìkújẹ́ mẹ́ta. ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé ọ̀dọ̀ bàbá wa náà la ṣe wà, orí wọn la ṣe wà, ẹ ti gbọ́ ogun tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ ìṣítí àti àwọn tí wọ́n ti là kọjá. Inú wa dùn gan láti láǹfààní pàápàá èmi jùlọ láti láǹfààní láti bá irú bàbá yìí ọ̀gá wa ní ìjókòó bá sọ̀rọ̀. Àwọn ọ̀ràn tó tún sọ làwa náà ó tún mú sápò láti fi ṣe nǹkan ṣẹ̀ fún sọ̀rọ̀sọ̀rọ̀. Máa wá fẹ́ kí bàbá wa kọ́ pàká nọ́mbà gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan. Kò sí tó kéré jù láti lè fi appreciate àwọn èèyàn wa gan. Tá a bá sọ pé legend living legend bàbá wa. Aláàjì ẹjọ ẹ má bínú o, àwọn kan tún wà nínú ẹjọ kọ́ máa ń lọ bẹ́ẹ̀ o. Ẹ ló sà pàká nọ́mbà nísìn n tó bá. Wàhálẹ́kùn sàlà wàhálẹ́kùn sàlà ń bọ̀ lẹ́wà. Àní máa fi ikú àní máa fi rántí ara wa. Ẹ ṣé ètò ń tẹ̀síwájú. Ẹ ṣé o. Àfáà Kaṣọ láti Ọ̀tà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé àwọn alásàlátù wa ni àwọn èèyàn máa ń rò pé babaláwo ni mi o. Àwọn alásàlátù wa all right, ẹ ṣeun. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Bàbá mi ẹ ká ìgbà nǹkan kan sí, ẹ bá mi gbé sí, ẹ má wọrí ẹ gbé fún ìjọba. Tí a bá pe àká nọ́mbà tán tọ́wọ̀n èèyàn ti ń rí àwọn ẹ̀ka pàká nọ́mbà yẹn. Ṣe rí mo wá fẹ́ ká tàn mọ́lẹ̀ sí lórí ń tẹ̀sọ́ nísìnyí pé àwọn kan gẹ́gẹ́ bí appearance yín costume ìmúra yín ọ̀tọ̀ lọ́yìn babaláwo ló máa ń pè mí táwọn kan fọkàn sí tábà wà lójú iṣẹ́ ọ̀tọ̀ gbogbo ẹni babaláwo ló máa ń pè mí. Èmi ò dẹ̀ sọ pé kán má pè mí ní babaláwo.